Ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ìkúnlẹ̀ apá kejì. Ẹ̀yin tèmi tí ẹ ò bá ti wo fíìmù yìí, ẹ gbìyànjú láti lọ wò ó. Fíìmù yìí ó dùn, ó nárin. Fíìmù tí ẹ máa nífẹ̀ẹ́ sí ni. Jide Awobono ló ṣe fíìmù yìí. Arákùnrin ọ̀hún ó ṣe gudugudu méje yẹ̀yà mẹ́fà nínú fíìmù ìkúnlẹ̀ yìí. Lóòótọ́ àti lódodo wọn ò pọ̀, àwọn káàsì ò pọ̀, àwọn tí wọ́n jọ ṣe fíìmù ọ̀hún wọn ò pọ̀, ṣùgbọ́n ẹ̀yin tèmi fíìmù náà dùn ká má parọ́. Ẹ mọ̀ wípé àwa ìgbé àwọn fíìmù tí wọn ò bá ti nógo àwa ìgbé wá fún yín lórí channel wa níbí. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, tàbí ẹ wo fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi, fíìmù ìkúnlẹ̀ apá kejì ó ti wà lórí Jide Awobono TV báyìí. Ẹ gbìyànjú láti lọ wò ó. Òṣèré wo lẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí? Ẹ tẹ orúkọ òṣèré yìí díkan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí. Ẹ tẹ̀ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.